tí ń sọjọ́ bí lò ní kórìjẹ́ ó pẹ́ láyé. Adúmáradá rẹwà lóbìnrin ni obìnrin tí gbogbo ọkùnrin kan lòdò tán yọwọ́ ọ̀ṣẹ́ wọn ní bẹ́lẹ̀ yóò bá jẹ́ ẹni àsìjẹ́lẹ̀ ẹni. Dr. Lami mo ní o dúpẹ́ lọ́wọ́ rírẹ̀ àpẹẹrẹ òkò wá dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀ àpèsè òkò wá dúpẹ́ lọ́wọ́ kábí ọmọọmọ ṣọ́ ọba tó tó ọba lè wí lè ṣe tó ṣọ́ títí dọjọ́ èní ọ̀pọ̀ náà jọ bí yín pọ̀ tí wọn kúkú sílé ayé mọ́ kì máa ń ṣe mi máa ṣe rẹ̀ Rebecca mi tí ń sọjọ́ bí lò ní kórìjẹ́ ó pẹ́ láyé. Ẹ bá ń kálàṣẹ àtolùdarí ní chosen complete care tí ń bẹ ní Florida tí tún bẹ ní Nàìjíríà tàwa níbí. Dr. Lami Abisoye ló gbé mi débi Abisoye ló ní wọn máa kí ọ ní gbẹjẹgbẹjọgbẹrin ìdílógún ó láṣẹ iṣẹ́ ọmọdọọdún ẹ̀yọ́ ló sì mọ̀ ṣe. Ó yẹ jẹ́rẹ̀ lé Dr. Lami ọmọ pásítọ̀ ó yẹ jẹ́rẹ̀ lé àwọn bàbá rẹ̀ ni ọlọ́wọ́n bó bá wà délẹ̀ ire fẹ́ ní tó ti lọ màmá mi alálùbáríkà nǹkan ṣọ́bẹ̀ lálàáfíà ara. Dr. Lami ọmọ wọn nílùú Kwara ṣebí ìlú Ìlọrin ni wọ́n kúkú bí èsì ọ̀nà ti wò ẹ́ dàgbà ọmọ jàjàdì ọmọ bàbá ẹ̀ ọmọ dàdí ní ibi pẹ̀lú mọ̀mísí ní wù ṣíṣó ẹwà rẹ̀ ò ní tán ọlá rẹ̀ ò ní wọlé láṣẹ Elédùmarè ọba. Dr. Lami mọ́ wá gbọ́lábẹ́rẹ́ lẹ́nu èmi gangan sọ pé tapata ń solo ibẹ̀ taraba gúdá ibẹ̀ tapatapa ejinana babo tapatapa ejinana babo. Ọmọ olúra rẹ̀ o tẹ̀rẹ̀ rẹ̀ ara ìlódò tápàlẹ̀ ń pẹ́ lálẹ́ lu ọ̀ya ẹ̀ṣọ́ tápà ọmọ fa àmúṣelú ọmọ òkúti gan òkúti níyìn bàràmú tápà lówù mí ló jẹ́ ń bá wọn dókè ọ̀ya ọmọ ẹlẹ́gùn gogoro tí kì í jó lábẹ́ ọdún èyí tó bọ́jú lábẹ́ ọdún kọ́nà orí rẹ̀ yóò fà yá ni àlùmí ọwọ́ kan ṣoṣo lẹ fi ń tọ́ ọmọ bá ti fi kọjá lérí èmi ìrù lẹ fi ń tẹ̀lé lẹ́ẹ̀kún tùmí kẹ́kẹ́ kí n bèrè omi rò òkun tùmí sàásà kí n bèrè omi rò ọ̀sà mo ní òtù mi gódógódó kí n bèrè omi rò ògódó òlé peter pàpà ló fẹ́ dùn máa yá àjò kò jẹjẹ bọ́mọ olúrọ̀ rẹ bá ló fẹ́ lò máa yá máa lọ èmi ò mọ̀ pé ọlọ́jà ń jẹ́ èso ìwòye àná ni mo rọ lọ́pọ̀dà tó fèsì àánú ọmọ ìrìn kúnlé ọlọ́wà ẹ̀fọ̀n kúnlé ọlọ́wà ò gbọ́dọ̀ yàgbádà kó serin jẹ eré ò sì gbọ́dọ̀ rà á ọmọ alákálé aládìímá gan ọmọ gbélé mi kí n kálé lọ èrò gbọ́dọ̀ síbàdàn lọ́nà ẹ̀ẹ̀kan èrò gbọ́dọ̀ kígbà yìí kó fọlọ́pọ̀n dà á sílẹ̀ ẹni bá kígbà èyí tó fọlọ́pọ̀n dà lè òkòkì lásán lolúwa rẹ lọ tápàlẹ̀ ń pè lálẹ́ lú ọ̀ya. Dr. Lami nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ni mo wá nílé ilé mọ̀mọ́ rẹ ní ìwù ṣíṣe ọba ni wọ́n kúkú jẹ. Dr. Lami wò jẹ́ lórí adé fi o ṣe bọ́bà ni wọ́n jẹ ní ilé mọ̀mọ́ tó gbé bí ọlọ́mọ ni mo súnmọ́ bá ni wọ́n èké èjè mo jìnnà sọ́ba lébè mẹ́fà èmi ò jẹ́ lórí adé fi torí rọ́bà fi lọ́ba kúkú ń pa oríwájú bá wọn ṣàwọn dúró. Dr. Lami sísọjọ́ bí lò ní kórìjẹ́ ó pẹ́ láyé ẹni bá ní òkú onítọ̀hún ló máa ṣíwájú rẹ̀ kú ẹni bá ní kó máa pẹ́ láyé onítọ̀hún ni ó wá ní fàárẹ̀ lọ láṣẹ Elédùmarè ọba mo wá ló mọ bẹ́ẹ̀ ràn ọbẹ̀ níbẹ̀ ṣu ìran àtẹ́lẹsẹ̀ wọ́n sì mọ bẹ́ẹ̀ náwó ọdún tó wá ṣe lónìí òkùnkùn níjà àṣẹ mọ́ mo ní ó má ṣe gbàgbé Abisoye ló ní wọn mọ̀ kí ó ní gbẹ̀jẹ̀gbẹ̀jọgbẹ̀rì ìdílógún Rebecca Abisoye ló láṣẹ iṣẹ́ àwọn gbọdọ̀ ayọ̀ ló sì mọ̀ ṣe tó bá béèrè pé ta ló kọrin ewì létí rẹ̀ gangan máa sọ fún wọn pé mi lè jíwù mí àkébì tí wọ́n wí èjìwù mí àkébì tí wọ́n sọ ṣe iṣẹ́ àwọn gbọdọ̀ ayọ̀ ló sì mọ̀ ṣe tapata ń solo